òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ ní sáà máa sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. Bàbá mẹ́ta tí a fẹ́ mú yìí kí ni ẹ̀rí sí ìbò náà nínú ẹgbẹ́ PDP? Ǹjẹ́ ẹ nígbàgbọ́ nínú àwọn tó ṣètò ìbò yìí? Alábòsí ẹni tó ṣe chairman wa àti secretary àti treasurer wa Nínú ẹgbẹ́ PDP àbí? ti PDP káṣàmùsùrù mi rí irú wà bẹ́ẹ̀ rí tán èmi mo fún wọn lówó kan lọ ra fọ́ọ̀mù pé irú àwọn ọmọ yẹn táwọn ríṣẹ́ táwọn rí gbà mo fún wọn ní owó gọbọi kan lọ ra fọ́ọ̀mù ní INEC I mean NASEC wọ́n dẹ̀ pín kiri wọ́n pín àwọn ọmọ yẹn fill fọ́ọ̀mù wọ́n ṣe primary wọ́n ṣe nínú ìdásí ẹni tẹ́ bá mú ládùúgbò yín lẹ mọ́ra yín ládùúgbò yín ní kẹ́ni tẹ́ bá lẹ fẹ́ ń bẹ̀ èmi náà fẹ́ o mi ò dá sí o ọmọ mi kankan ò sí ń bẹ̀ o àbúrò mi kankan ò gba fọ́ọ̀mù o ládùúgbò wọn náà ti pín àwọn wá láàrin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wá chairman wa ivoji àti sọjí kìíní kan àti wálé something treasurer nígbà tó gba forms yẹn tán àwọn náà lè return ẹ̀ sí ọ̀dọ̀ LASEC ó mọ nǹkan tó ń ṣe wọ́n wo gbogbo àdúgbò tó mọ̀ pé PDP lè wọlé wọ́n return form igi oró náà gbìn wọn ní ṣàǹfààní ẹ̀. Ohun tí a sọ ni pé wọ́n pàjákò pọ̀ mọ́. Kí wọ́n tún fẹ́ ṣe nígbà tó wá lẹ kíní pé kò ń ṣẹjọ́ LASEC ẹ̀wọ̀n tẹ gbé kíní lé lọ́wọ́ náà tàyín wọ́n dẹ̀ rò pé àwọn gbèjẹ Ọlọ́run dẹ̀mí wá sí wọn gbèjẹ o so ìyẹn ni ṣe sọ pé kòkòrò tó ń jòbì tí o bá lò ó fẹ́ lọ máa lọ rí tó bá fi àbòsí gbilẹ̀ṣẹ̀ wàá jẹ bàbá ńlá ìyá àbòsí dọ́mọdọ́mọ wọn á jẹ kí ló dé ìpàdé yẹn la ṣe níjọ́ wo la ṣe ìpàdé yìí náà jọ Monday no one report kì í ṣẹjọ́ INEC àwọn tá a gbé lé fún pé torí INEC ò gbà kólúkakú LASEC rárá kọ́ máa kólúkakú kọ̀ máa gbé fọ́ọ̀mù ẹ̀yin secretary ẹgbẹ́ yín chairman ẹgbẹ́ yín náà máa return fọ́ọ̀mù àwa ti rò kan ti. Nígbà tí wọ́n sọ tí wọ́n sọ lójú wọn pẹ̀lú ẹ̀sùn bẹ́ẹ̀ kan kí ni wọ́n sọ? Kí ni wọ́n fẹ́ sọ wọ́n lè dúró ni àti rí wọn jẹ́ ká ṣe election tán ṣùgbọ́n pé ẹ̀ṣẹ̀ ńlá ni. Bẹ́ẹ̀ni. Both ìtọ́lọ́pàá àti ìtẹ́gbẹ́ wọn kó owó fún yín ẹ̀ràwé àwọn ọmọ yẹn jókòó àwọn ọmọ yẹn ń sunkún ni torí wọn polongodo ó wá di pé orúkọ wo ló máa jáde wọn rí i pé orúkọ wọn ò jáde kí ló fà á àmì LASEC ni ẹ má kàn wọn lọ́wọ́ ń bẹ̀ o àwọn èèyàn yín wọ́n wá rí i pé inú búùtù mọ́tò ẹ̀ ló kó gbogbo fọ́ọ̀mù yẹn sí ṣé èèyàn làwọn yẹn. ohun tó lè túmọ̀ sí ni pé ìbò ọjọ́ sátidé yìí ẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀. kó ṣe pé ànígbàgbọ́ ibi ìbáyẹtọ́ ká ní gbogbo àwọn tá a ra fọ́ọ̀mù tán iye tó yẹ ká ní kó jẹ́ kó tó báyìí kó wá jẹ́ pé ibáyìí. so ó máa kéré gan-an. àti ìmọ̀ye wo náà wọ́n kọ iye tán gbà wọlé wọ́n ṣẹ̀ṣẹ̀ rìpọ́ọ̀tù fún wa níjọ́ Monday yìí ni so ibi tó yẹ kí gbogbo àwọn ọmọ wa tó ń jó kiri tó ń ṣe aráàlú pàápàá ó ti rẹ̀ wọ́n èmi ti sọ fún wọn kò síjà ṣọ́ọ̀ṣì o ṣàdúrà ṣàmì ni o tó bá tún sọ pé ẹran fún wọn ní kọ́bọ̀ ìpín ìkíní kan tó lọ lọ́ọ́ dìbò fún wọn tíyà yẹn bá dé ẹ má déwájú èmi o opportunity lẹ ní sìn láti lè rí pé ẹ dúró dáadáa
ẹ̀dẹ̀ ṣe dáadáa kí ojú máa tì kébi kéèyàn kúkú yọ ọ̀ràn ebi kúrò nù bọ̀ tó bá jẹ́ 10,000 tó fẹ́ fún ẹ 15,000 ọjọ́ ìdìbò tó máa tò tó máa náà yànyàn kan lẹ tó fẹ́ tẹ̀lé. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.